ẹ jọ̀ọ́ ẹ sáré fún mi ní ìṣẹ́jú kan. Mo fẹ́ sọ̀rọ̀ nípa obìnrin kan, ọmọ ọbabìnrin ni wọ́n jẹ́. Wọ́n bí wọn ní June 13, 1976 sí ilé ìwòsàn kan ní Àpápá nípínlẹ̀ Èkó tí wọ́n ń pè ní Navy's Base Hospital. Ọmọ Ayégbájú Èkìtì ni wọ́n ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ni wọ́n bí sí kejì fún màmá wọn tí wọ́n jẹ́ Mother Captain tí ìjọ The Light Everlasting Church Ministries USA, US Army Sergeant ni wọ́n. Láàrin 1999 sí 2005 wọ́n di registered nurse ní July 9, 2018 gbogbo ẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ṣùgbọ́n kíní kan ló wà nípa princess yìí, ọmọ àmúyangàn ni wọ́n níwà rẹ̀lẹ̀, wọ́n lọ́yàyà, wọ́n ti jọ ìyá wọn jù nínú inú rere gbogbo. Ọ̀làwọ́ ni wọ́n tún jẹ́ onínúure. Ta ni mò ń dárúkọ gan? Princess Elizabeth Fọláṣadé Adéníkẹ́ Owólabí, second born, Mother Captain ti ìjọ The Light Everlasting Church Ministries USA. Ọmọ ọlọ́jọ́bí ẹ̀ ń ṣọjọ́bí lónìí ọjọ́ 13 oṣù kẹfà June 13, 1976 ni wọ́n bí wọn. Tó túmọ̀ sí pé wọ́n pé 50 ọdún lókè èèpẹ̀. Happy birthday. Ìgbà ọdún kan. Kẹ́ ẹ pẹ́, kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́ nínú ìfọ̀kànbalẹ̀, ìdàgbàsókè, ayádùn gbé fún yín o. Happy birthday. Ìyá yín ló ní ká kí yín, Mother Captain ti The Light Everlasting Church Ministries USA. Ẹ bá mi kọrin kí ọlọ́jọ́bí. Adéníkẹ́ tẹ́lẹ̀ ọmọ rẹ̀ o, tẹ́lẹ̀ ọmọ onínú rẹ̀, tẹ́lẹ̀ ọmọ rẹ̀ o, tẹ́lẹ̀ ọmọ Adéníkẹ́ o. Èèyàn yìí ni mo ń kí o, ẹni ẹ̀yẹ alálùbáríkà obìnrin tó ní owó lọ́wọ́, obìnrin tó rẹwà, ẹ̀yin fúnjọ wo ọlọ́pàá ẹwà o, Adéníkẹ́ o. Èrò ọjà olówó jalolo, Adéníkẹ́ ni mò ń kí o. Adéníkẹ́ tí mo mọ̀ lórẹwà lọ́mọbìnrin, Adéníkẹ́ o, aya rere lọ́dẹ o. Orí kí àwọn bàbá rẹ̀.